wọ́n ní kò sórí mọ́ kí mo tiẹ̀ fẹ́ kọ́ náà kò sí lọ́rọ̀ mi Ìlọrí olórin mò ń dúpẹ́ gbogbo àṣẹkẹrẹ kíkí orin orí o jẹ́ ń gbádùn mákọ́ máa ló ṣe mí ẹ jẹ́ nǹkan kí ara mi dẹ̀ lè fúyẹ́. mo kéré tó yìí tí bá ní kí n máa tẹnu bọ̀gọ́ ilé àdúgbò kan fẹ́ kí n kọrin gan. dábì kan táwọn fèsì nígbà táwọn ṣe wọ́n fi ní kí n máa létà níbẹ̀ sí máa kọrin padà. kọrin lórí stéèjì láti ṣẹfà làwọn gangan láti wà gan mo ti kọrin lórí stéèjì wọn láti tàí kọrẹ́ǹsì tẹ̀lé alájí ìsìlẹ̀ àlàó màláìka kọrin lórí stéèjì wọn rí kó mẹ́ni mo ti kọrin lórí stéèjì wọn. mi ìṣeré àsáré mi ìṣeré. bàbá lórí mo ti di jáyà ìbẹ̀rù ni mí ọmọ ẹ̀rù mi tó bà èmi ló dídí ọmọ láàrin àwọn ọmọ tó lórí báwọn jayé tí ó bá fi tèmi ṣe ó ṣọ́jú kò ní oúnjẹ ìgbàjẹ wà láìta aláì kò ní omi ìjà emu. ó ti ṣe pátáríkì tó wá di big boy ó ti ṣìyàn rí èèyàn ti ṣí mi rí Ìlọrí mo ti náà yáyàn tí mo tún náà bá bẹ́ẹ̀ mọ́ aráalé wọn tó dá sí mo tún jọ̀nà wọn pọ̀ ni ṣùgbọ́n nísẹ̀yìn ọba àti gbà kó sómi lórí. orúkọ mi ni Wahab Ìlọrí nínú Fuji àti kékeré mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí orí orin ni dáàdi mi kọ Àmúdá. Ọlátúnjí ọmọ Àmúdá náà rè o Ọlátúnjí mi tí mò ń wí Túnjí kúkú má pa fún mi Àmúdá Ọlátúnjí káwọn má ṣe fún mi Yusufu mi Àmúdá. ẹ̀yìn wọn ni wọ́n tẹ̀lé wọn lọ páàkì irinṣẹ́ after yẹn mo dẹni tó bẹ̀rẹ̀ sí ní back up fún wọn àtúndé ìyá mo kàn pé mi lè ṣe tó máa ti stop bẹ́ẹ̀ yẹn tó bá kú díẹ̀ kan stop tá a bá wà ń show mo máa drop mic lẹ́fún mi mo máa play lọ mo máa fi stop but after yẹn ó dẹ̀ ti rí pé àwọn èèyàn ti ń pè yàn lọ́tún lọ́sì pé yẹn a ti ń lọ agbo a ti ń lọ sáà lọ wérégbé o bẹ́ẹ̀ ni but tí n bá níṣẹ́ mo ṣe máa ń gbọ́n fún wọn ti náà nù time tí mo lè sọ pé mo dá bẹ̀rẹ̀ torí mo ṣe first record mi ní 2015 first record from grass to grace náà mo ti kọ from grass to grace lọ̀rọ̀ mi máa já sí from nothing to something lọ̀rọ̀ mi máa já sí o mo bẹ̀rẹ̀ ṣẹ́ fújì yóò láti kékeré mi Àyìndé mo bẹ̀rẹ̀ fújì mi láti pé níṣín ẹ̀dá tí ó mọ bí tẹ́gbẹ́ ti lá ó dá mi lójú eré lóde màsáàkú adẹ̀gbọ́ wípé tọwọ́ ọmọdé ó bá tẹ̀kú dá kò ní bèrè kú tó pa bàbá òun Àyìndé from grass to grace lọ̀rọ̀ mi máa já sí from nothing to something lọ̀rọ̀ mi máa já sí o mo tún wá ní jíjí tí mo jí ó bàlà lọ́wọ́ mi mo bàlà látẹ̀wọ́ mi mo béèrè lọ́wọ́ ọmọ mi ìta ló kọlà àwọ̀ mi o mo tún wá béèrè lọ́wọ́ dádì mi ìta ló kọlà sọ́wọ́ mi wọ́n ń jẹ́ kó yé mi wọ́n dẹ̀ ń jẹ́ kó yé mi wípé Ọlọ́run lókè ni wọ́n wá ní ìrì ayé mi jẹ́ kó tẹ̀ mí lọ́wọ́ kí má ṣàṣetì káyé yẹ mí òye ìrì ayé mi jẹ́ kó tẹ̀ mí lọ́wọ́ kí má ṣàṣetì káyé yẹ mí òye eku bá ń bẹ nínú igbó eku afẹ́lá agapa ẹyẹ bá fò lójú ọrùn ẹyẹ awú tán ọ̀gẹ̀dẹ̀ oníwùsẹ tí ó dò kó túmọ̀ níra ìrì ayé mi ayọ̀ ayé mi jẹ́ kó tẹ̀ mí lọ́wọ́ kí má ṣàṣetì káyé yẹ mí òye. orin ni mi ìṣeré àsáré mi ìṣeré mọ̀ pé kí wọ́n ní boldness àti kọrin lórí stage anybody kò sí stage òní ẹni tí mo sì lè kọrin lórí stage láti ṣẹfà làwọn gangan láti wà gan mo ti kọrin lórí stage wọn láti tàí kọrẹ́ǹsì tẹ̀lé alájí ìsìlẹ̀ àlàó màláìka kọrin lórí stage wọn rí kó mẹ́ni mo ti kọrin lórí stage wọn. mo kéré tó yìí tí bá ní kí n máa tẹnu bọ̀gọ́ ilé àdúgbò kan fẹ́ kí n kọrin gan.
dábì kan táwọn fèsì nígbà táwọn tí wọ́n fi ní kí n máa létà níbẹ̀ sí máa kọrin padà. First record mo ní mo ṣe yẹn mi ro gba hall orí field mo lò a fẹ́ bẹ̀rẹ̀ program báyìí lásán òjò rọ̀ láti yáfi 10 àárọ̀ ó dá ní 7:30 alẹ́ àárín kọ̀ọ̀kan ṣe alẹ́ làwọn bí abí káyà ní mi ọlọ́kọ́ ní ìfowó káká aṣákọ̀ torí ṣe gbogbo kan lẹ̀ lọ́ọ́ ṣe àkókò lọ bó yẹ kó lọ ara. ọmọ tún gba tèmi náà fẹ́ gbọ́ àlùjọ mi náà ni bàbá ti dàgbò mi wá lóhun làwọn fẹ́ máa gbọ́ tún gba tèmi náà fẹ́ gbọ́ àlùjọ mi náà ni Ìlọrí bàbá ti dàgbò mi wá lóhun làwọn fẹ́ máa gbọ́ torí gbé kíkẹ́ olóbùrò kò jọ tẹyẹ níjù rárá o ọmọ tánà òjọ tèmi òjọ tànú rárá o aṣọ tẹ́ bá ti bá lọ́rùn mi ò mọ tèmi náà ló kúkú ṣe o ìláyọ̀ olóhùn ní tẹ́ ká tẹ́ láéláé bíkọ́sì èmi náà pẹ́ ní lọ́rí ìdùnnú fújì nínú wọn ẹ̀gbọ́n tó bá láhùn mọ́ wa awágùn mọ́ wọn àwọn tó ṣe é súnmọ́ ṣe bá wọn lèmi súnmọ́ Ìlọrí eléré ńlá ní Ìlọrí àwọn tó ní lárí lèmi bá ṣe eléré ńlá ní Ìlọrí ṣe o àwọn tó ní lárí lèmi bá ṣe bó ti kàn ní pé ṣé wọ́n ní Sodiq apá àgbọ̀jù ọgbọ́n a máa mọ ọlọ́gbọ́n gan ni ṣémi tó jẹ́ pé mi ò ní gbàgbà àgbọ̀jù láyé mi o mi ò dẹ̀ ní gbàgbà àgbọ̀jù láyé mi because ọlọ́gbọ́n tó ṣe bí òmùgọ̀ ó ní bó ṣe jẹ́ ọ̀rọ̀ lásán fún òmùgọ̀ tí kò gbọ́ yẹn àjọmọ̀ lówó yìí ni kò jẹ́ bó bá ṣe jẹ́ tó bá dẹ̀ ti rí bá ṣe fẹ́ kan sá máa dúpẹ́ kọ́tà lọ́run mi bá fọ́ sí ìyẹn lè bàjẹ́ o gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tí ò ní bàjẹ́ o oníbàjẹ́ láéláé because sometimes food no dey give man joy but àlùjọ mi ó máa ń mára jí pépé tó bá ti dàgbò mi sẹ́ o wọ́n máa jí pépé sẹ́ o. àwọn band boys mi tó ṣì wà èmi àjọ wà láti ilẹ̀ nù wọn pé mo bẹ̀rẹ̀ orin gangan àjọ wà láti ilẹ̀ àwọn míì àwọn rí wọn tà kúnra kún wa ni ìbàlẹ̀ ìjọ ń lọ sí ṣó ni ó tiẹ̀ máa ń ṣe mí báyìí ó máa ń ṣe mí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o tí bá rérò wọ́n lè má rọ̀ sí nǹkan tó fẹ́ kọ́ mọ́ ara gbogbo àtúndẹ̀ yà kò sí ẹ̀mọ́ ara kéèyàn tó bá talion akọrin láàrin wọn kò sóhun olórin tí mi lè lù torí ìyẹn yẹn kó máa kọ́ fi wọlé. ìbálòwọ́ lọ́hùn Elédùmarè ọba mi àlèwí lè ṣe ló fi jábọ̀ yẹn náà ní sídọ́bí Saheed Òṣùpá orí ètò Katsina tó ibẹ̀ ṣáàlà wà Ìlọrí wà àbí ìta tí ń patú lọ́wọ́ èrò lọ́tún ló sì ẹ lọ subscribe o sí YouTube channel Katsina tí bàbá wọn ní àdáni má gbàgbé lọ́bọ̀ lọ́hùn mi láti bí ká lábẹ́ ká fi kíyèsí o abẹ́ orí ti ká lábẹ́ bá fẹ́ lábẹ́ yé níṣẹ́ ni ká lábẹ́ máa ń dábẹ́ lá tá a bá fẹ́ wẹ̀wọ̀ yìí ó kù àwẹ̀ ta òròjú ayé bí. ọlọ́gbọ́n olórí Alábí Ògúnlé Alábí mọ́lẹ́ fújì tó sàn ọládàdì wá sí látú dádì bàkà tó Alábí mọ́lẹ́ làgàtà bá sí ìjọba. àwùjọ bìlẹ̀ ayé ìnáṣẹ́ ìtàn ìrọ̀jí mi bí sími láyé ìrámọ̀ nírọ̀yìn mi. ọba tó láyé ọlọ́jọ́ òní ìbà ni mo ṣe àyíwá ìjúdù lọ́ba ń jẹ́ àyímọ́rúkọ à ń pa láwọn ọba kò sẹ́ni tó mọ́rúkọ à ń pa láwọn rabi ó padà lẹ́yìn yẹn ni má padà lẹ́yìn mi ọba láyé o jẹ́ kájọ bàrúsátì jẹ́ kájọ orí mo lọ́lọ́hùn lẹ́yìn o gbogbo olùwà dúró ó kàn mí balẹ̀ kíní kankan kò ní í ṣe mí àwa yóò máa jẹ́ orí a kì yóò sì ṣe irú àwa yóò máa ń lékè ṣá lọ́jọ́ ayé wa gbogbo. àmọ̀ràn tèmi fáwọn tó ń kọ fújì àtàwọn tó ń bọ̀ lẹ́yìn ni pé kò sí
kò sí iṣẹ́ kan tó máa wà tí ò ní rí rírí ń díẹ̀ but tí ò bá ti give up tí ò dẹ̀ ti relent tí ọkàn ṣáá débi tó ń lọ. oníwèé mẹ́fà àtijọ́ ní fásitì àtijọ́ àwọn yẹn ń fòyìnbó sọ̀rọ̀ wọ́n kọ lẹ́tà síra wọn. oníwèé mẹ́fà Ìṣẹ̀yìn o yunifásitì Ìṣẹ̀yìn o wọn ò lè fòyìnbó sọ̀rọ̀ àti kọ lẹ́tà ó dẹ́ tíkẹ́ bí ayé ńlá ní Ìṣẹ̀yìn o tẹni kòkó wá kòkó tí ò kọ́mọ lẹ́dúkẹ́sàn onílé kàwé Aláròyé lásán. ọ̀la ìyàdí àìmọ̀kàn fi. Ìdíkọ̀. rántí. onímọ̀ ti dá àpìtàn mo gbẹ̀gbin mọ́ra o mo ti fòwé lépo sétí wá ṣe ń bá mi jẹ́ lọ́lọ́run tún mi ṣe mo ti jọ gẹ̀dẹ̀ mo mọ́ mi sí. àbáni bá tán ń jẹ ìlọrí alákọ̀ọ́lá béèyàn bá jẹun tán ara mi ní bùkà tó wà tó ti ń má jẹ wálé ẹsẹ̀kẹsẹ̀ tán fàbọ̀ jẹun tán o onítọ̀hún yẹn ẹ̀tọ́ ẹ̀ láti kábọ̀ ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ o torí iye ṣinṣin tàbí nǹkankan nítorí ìkọlẹ̀ ra lórí alákọ̀ọ́lá kọrinkọrin. má fẹ̀rí wá sọ tá lẹ́nu ọba láyé má fẹ̀rí wá sọ tá lẹ́nu ọba láyé o torí ká tẹ̀ bala láì rọ̀bẹ̀ sí ìṣòun làdúrà tó ń fẹ́. àwọn ìṣẹ́dé alẹ́ yìí ọ̀run o ṣòun làdúrà tó ń fẹ́ kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láéláé. tòró furugbá dání wọn ṣòro gbà lé ẹni àní kó fẹ́ ní lójú o ata ló fi sẹ́nu ṣe ẹni àní kó kí ní lẹ́yìn ẹ̀gún ló tún fi sọ wọn pògì wọn akẹlẹbẹ sínú ẹ wọn fẹ́ gbé fáfọ́jú mu ṣótọ́ ẹni tó bá ṣàǹfààní fún mi ni máa súnmọ́ èèyàn tí ò bá ti lè help mi o kó o jápa ni ǹjẹ́ mo tún lè ra ẹ̀yìn mọ́ nílẹ̀ yìí o nídìí iṣẹ́ orin kàṣà iṣẹ́ Ìlọrin. fóònù bàtẹ́ lè pè mí sí pé a fẹ́ ṣe pàtí òkú àgbà kò mọ ìṣílé àti mẹ́ni tí ń ṣe àtẹ́fẹ́ ṣe. fóònù bàtẹ́ lè pè mí Ìlọrin sí Wahab Ìlọrin Dùn Fújì ó ní 070 54 47 18 45 070 54 47 18 45 WhatsApp number mi. torí pé nìjáyé o ọmọ ọlọ́lá ni wá o ọmọ ọlọ́lá ni wá ọmọkùnrin àtọmọbìnrin tó dára a ó sì máa rè jayé nílẹ̀kùn mi àjàdíkò because àwọn alánìjáyé tí wá títí tó fi dókè odò ibi báwọn wà là máa jóde kò sẹ́ni tó lè di wá lọ́nà pé bó làwa lọ because níjàyé níjàyé gbogbo ọmọdé níjàyé ilé o gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ò máa na búrọ́dù ọmọdé kí gbogbo lé pátápátá o èmi àmọ́ iná rẹ̀ o Ìlọrin tó kọ̀ Fújì Àyìndé ṣe o mo kẹ́ni bọ̀dì pátápátá pójú tẹ̀ fi hùwà ṣèbójú náà ò ní fọ́ rárá o etí tẹ̀ fi ń gbọ́ wa o ṣèbí tí náà ò kúkú ni òní lè di láéláé o ẹ fẹ́ ṣe bá tí ẹ fẹ́ ṣokú àgbà ẹ̀dẹ̀ fẹ́ ṣe sí ilé ni ẹ fẹ́ ṣe nǹkan tó dáa o lórí wá bí bẹ́ẹ̀ nílẹ̀ fún yín a máa fún yín ní the best o mo tẹ́ ẹ bá fẹ́ o à ń ṣeré fọ́ba à ń ṣeré fún jóye o à ń ṣeré fáwọn bàbá màmá à ń ṣeré okú àgbà o kò síbi tó pè wá sí ta òde tí ní participate dáadáa o
torí wọ́n mọ̀ pé mi ò ní fún wọn ní ṣàláéláé mi ò dẹ̀ ní fún wọn ní ṣàláéláé o ọmọ láéláé torí pé ìṣọmọtẹ́ abábí ṣe bẹ́yà ló ń jọ ọmọ tákùn bábí ó máa níjọ́ bọ̀ ọmọ àjànà kó ní yàrá ó ti dájú ẹ wo mi ẹ tún mi ò ṣe rí pé mo jọ bàbá ẹ mọ̀ dádì mi orin ni mọ́mí mi orin ni àǹtí mi orin ni kórìn máa pa mí owó rí kórìn máa pa mí owó rí wàrà onípa fúlàní kórìn máa pa mí orin àlàmì àṣẹ ni Ìlọrin ti gbórin rẹ̀ dé o ẹ̀rí Páyìndé ti gbórin rẹ̀ dé o Ìlọrin ti gbórin rẹ̀ dé o Ìlọrin ti gbórin rẹ̀ dé o àwáyé òkú kan ò sí láyé ń bí àwáyé òkú kan ò sí láyé ń bí gbogbo sàárè tó ń bẹ nílẹ̀ yìí o wọ́n ti fi ìgbà kan ló ṣe mí náà ní dùníyàn yìí o sàárè tó ń bẹ nílẹ̀ yìí o àwọn náà wọ́n ti fi ìgbà kan ṣẹ̀ṣẹ̀ mí ní dùníyàn yìí o àwáyé òkú ò sí ó dájú ṣáka ó gbogbo wàhálà máa kú ṣùgbọ́n ẹja gáṣẹ́ dáadáa ẹja ṣe dáadáa nítorí ẹnìkan nítorí sàárè ni sàárè tó ń bẹ ní ilẹ̀ yìí tó bá jẹ́ ká ló ṣe nígbà tó ń bẹ láyé o ọmọdé kọjá ń bẹ wọn sọ pé olórí burúkú ọjọ́ òun ló bẹ ní ilẹ̀ yìí tó bá jẹ́ dáadáa ló ṣe yìí lọ rí bàbí mi o wọ́n bá kọjá ní ibẹ̀ wọ́n ní bàbá tó dà ní ẹja ṣe dáadáa torí ẹnìkan onítorí tomorrow ní lórí. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.